látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa o òní ọjọ́ àbámẹ́ta Saturday ọjọ́ ìkẹrìndínlógún oṣù kẹwàá 2021 kábíyèsí ọlọ́run ìwé aláwòye mi sọ pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n sọ ẹnu aṣiwèrè ni a ó ti gbọ́ o èyí tí àwọn nígbà tí àwọn kan ń sọ lẹ́yìn lábẹ́lẹ̀ tí wọ́n sọ lójú ẹ̀ kí nìkan náà èyí tí ò fi bẹ́ẹ̀ dùn èrò wọn èrò tó jẹ mọ́tọ́ àbí ṣùgbọ́n ẹ̀ gangan bí tó kù sí nítorí àǹfààní tó ṣí kalẹ̀ tó bá wá láǹfààní àti gbọ́ láti pàṣẹ nìkan lójú ẹ̀ ẹni tó gbọ́ lẹ́nu yẹn aṣiwèrè ló máa ń jọ Jésù ru ànábì Ìsá nìkan àwọn tó ka Bíbélì kọ́ mi 16:15 Matthew pé ó béèrè pé ta ni àwọn ènìyàn ó lójú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ ó fẹ́ gbọ́ fíbà kó lè dá sí kó lè ṣiṣẹ́ lórí ibi tí ó kù sí nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ síyàn àwọn èèyàn máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ní tí èèyàn tiẹ̀ ní fẹ́ gbọ́ látàrí ohun tó ṣẹlẹ̀ yé English teacher mi dá sí o ó ní no one learns while talking kò sẹ́ni tó ń kẹ́kọ̀ọ́ nígbà tó bá ń rojọ́ o ìyẹn máa ń dákẹ́ ni kó tó kẹ́kọ̀ọ́ ìròyìn la wá kà o Benjamin Adeshina Oloruntola ní orúkọ tèmi ní agbára ọlọ́rọ̀ yìí ìjìnlẹ̀ ní ìwé ìròyìn tí òpin ọ̀sẹ̀ sáòdè yìí ó gbéra tán nìyẹn lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn méjì ló wá dé ọ̀kan lápá tún ọ̀kan lápá sí as usual Saturday Punch ìyẹn ló wà lápá tún nígbà tí ìwé ìròyìn Saturday Tribune ìyẹn wà ní apá sí pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan tó wọ́n dé yé gàdàgbà ni mo rí eléyìí lójú ìwé kínní ìwé ìròyìn Saturday Punch pé àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní apá gúúsù ìwọ̀ oòrùn bí ẹ̀dá pé èdè ògbóhùn ẹlẹ́yọ̀ wọn forí korí ṣọ̀kan látàrí pé kí ni obi Oyinlọ́lá àti Ọládépọ̀ ṣe ń jà pé ipò igbákejì alága yẹn èmi ló tọ́ sí ìwọ kọ́ ojú ìwé kẹta ló wà ìwé ìròyìn Saturday Punch yé lókè téńté ni mo ti rí eléyìí lápá sí pé àwòrán Ọ̀ṣínbàjò for president Ọ̀ṣínbàjò fún ààrẹ yé ó ti lùbàdàn ó ti lùgbòrò Ìbàdàn pa o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ ohun tí mo rí mo ń kà yìí o ojúwé keje ìwé ìròyìn Saturday Punch ló jẹ́ pé ó lọ jókòó sí tiẹ̀ lápá tún mo rí eléyìí pé ẹni tó káàtó tó kójú òṣùwọ̀n tó lè ṣe ló yẹ kó jẹ wá lógún kì í ṣe pé agbègbè tí ẹni tẹ́ pé yóò ti wá yóò ti di ààrẹ 20 kì í ṣe yẹn ló wá ta o kì í ṣe yẹn ló jẹ́ pàtàkì o ẹni tó lè ṣe tó káàtó èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí ìkànnì àwọn ikọ̀ Ọlọ́run èrìjú Olódùmarè olùṣọ́ àgùntàn Bákàrè ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ojú èkeje ni ìròyìn ẹni jókòó sí yé mo rí eléyìí bẹ́ẹ̀ níbi tí ẹnìkan tẹ́ pé òṣèré oríìtàgé tẹ́ pé gbajúgbajà ní olùbanilọ́kànjẹ́ bá ní jẹ́ pé àwọn ènìyàn ní àwùjọ wọ́n ṣàmà fẹ́ máa pòǹgbẹ́ pé ká gbọ́ròyìn burúkú nípa ìgbéyàwó àwọn kí ló dé àwọn tẹ́ pé ó yé èèyàn láàrin èrò pé kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ Fọlúkẹ́ Dáramọ́lá ló sọ bẹ́ẹ̀ o yé lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ mo rí eléyìí pé àwọn aṣòfin àti àwọn mìíràn àwọn ní ìwọ àyádé kò fẹ́ sọ àyádé gómìnà kí ló dé nítorí pé kí ni pé ó dàbí pé kò ń wá sí ìpàdé Southern Governor Forum àjọ àwọn gómìnà tẹ́ pé wọ́n ń pè pé ó ti ń di lemọ́lemọ́ ẹ̀ kí ló dé ẹ wo àwọn ọkọ̀ ọjọ́ kan ìròyìn ló wọ́n dé nínú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ yìí yé ìwé ìròyìn Saturday Tribune ní apá tún lókè téńté ìdí tí mo fi ń jẹṣẹ́ rún ọmọ mi èmi kọ́ o ẹnìkan tí yẹ pé ọ̀rọ̀ burúkú yé ìwé aláwòye mi gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan tó ọ̀rọ̀ sí tẹ́lẹ̀ ìwà tọrọ jẹ́ ni ó bọ̀rọ̀ jẹ́ ni ó ń ṣàlàyé ara ẹ̀ níwájú àwọn tó jù lọ pé ó ṣàlàyé ojúwe keje ló wà ní apáṣẹ yé mo rí lè gbé ẹ pé náà tẹ́ pé a wà lákàtà jí gbé àwọn ajínigbé gbowó ni pé èdè tá a fi mú kí ìkọ̀kọ̀ bá kú bọ́wọ́ kí ni díẹ̀ ẹ̀ ń tẹ́tí lẹ́pọ̀ ju ojúwe keje náà ló wà lójú ìwé kìíní ìwé ìròyìn Saturday Tribune yìí ni mo ti rí eléyìí bọ́lẹ̀ pé ojúwe kẹfà ló lọ jẹ gàba sí tiẹ̀ pé àwọn aṣòfin àwọn mínísítà yé wọn ó jà bí ìjìwọ àwọn ìpínlẹ̀ látàrí kí ni o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn ìdìbò tẹ́ pé yóò wáyé pé àwọn tó jẹ́ pé yóò wà lóróyè láti jẹ́ olóyè tí wọ́n máa darí ẹgbẹ́ yìí ní èní ojúwe kẹfà ni ó ti rí lápásì kò gbàrẹ́ ṣùgbọ́n lọ́wọ́ ìsàlẹ̀ ni o pé ìkáyàsókè àti ìbẹ̀rù níbo Lagos Èkó látàrí pé kí ni o á ṣe àjọ̀dún ọdún kan sẹ́ẹ̀ fòpin sí SARS EndSARS tí àwọn kan ń pète pèrú ẹ̀ ojúwe karùn-ún ló wà ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ìjọba àwọn ọlọ́pàá wọ́n sọ̀rọ̀ àwọn tó dẹ̀ fẹ́ ṣe náà sọ pé rẹ́sì ò dá Mósè dúró ẹ wo àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan ló hàn dé nínú àwọn ìwé ìròyìn láàrọ̀ lágbára Ọlọ́run bàbá ọlọ́gẹ̀dẹ̀ fún dá tòlótòló bàbá olódòdó tí a gbọ́n tí ògbẹ́ àwọláwòye tí a bá ti òkè lọ́ọ̀ ní báyìí a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. inú ìwé ìròyìn Ìtùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn
jákèjádò àgbáyé o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM létí wípé iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí àwọn tí wọ́n ṣe ìfọ́nrere wípé kí wọ́n gba owó fún ìdókòwò tó lóyìnbó ń pè ní grant léyìí tí wọ́n tún béèrè owó fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ kí wọ́n tó ṣe ìrànwọ́ owó iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí i. bákan náà iléeṣẹ́ rédíò Tùǹgbà ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má ṣe tẹ́wọ́ gba ìfọ́nrere wípé kí èèyàn wá kówó lé iléeṣẹ́ èyíkéyìí tí olóyìnbó ń pè ní investment. àǹrọ̀yìn ẹnikẹ́ni tó bá fẹ́ kówó lé iléeṣẹ́ èyíkéyìí kí ó lọ sí ilé ìfowópamọ́sí tó olóyìnbó ń pè ní báǹkì láti lọ bá wọn dòwò pọ̀. bákan náà ẹ fura o ẹ má ṣe dá ẹnikẹ́ni lóhùn tó bá sọ wípé òun ṣèṣì tẹ àtẹ̀ránṣẹ́ nọ́mbà ìyẹn message sí yín wípé kí ẹ dá nọ́mbà náà padà ẹ má ṣe dá ẹni bẹ́ẹ̀ lóhùn tàbí tó bá ń béèrè fún ATM nọ́mbà yín account nọ́mbà yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nítorí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi irúfẹ́ ìwà yìí lò ní jìbìtì. ìdí pàtàkì rèé tá a ṣe ń fọn rere fẹ́yìn olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà wípé kí ẹ má ṣe tẹ́wọ́ gba irúfẹ́ ìwà yìí. olùkéde iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o yé ìwé ìròyìn Saturday Punch ojúwe kẹta ni mo fi ń sí ìròyìn láàárọ̀ yìí yé olórogún ni o àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ó gbalẹ̀ gan àkọlé tó gbèrú ni pé ní gúúsù ìwọ̀ oòrùn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó jọ bí ẹni pé àlàkalẹ̀ pé àwọn ọmọ oyè eléyìí kò fẹ́ jẹ́ kí ọkàn wọn kí ẹnu wọn kó kò kẹnu wọn kó ṣọ̀kan o bí ó ti hàn dé pé Oyinlọ́lá Ọládípọ̀ igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP yẹn lémi ló tọ́ sí ìwọ ló tọ́ sí ojú ìwé kẹta mo ti rí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní mi ò fẹ́ ṣàgbá mo gun ọ àti pẹ̀lú ìwé aláwòye mi ó ní aníkóhun tó wu ní owó àwọn tó dá bọ́ síbẹ̀ tó bá dà tó bá wu ní kọ́ òun ló ní fáfúrò tó ti pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé ní apá gúúsù ìwọ̀ oòrùn bí ó dẹ̀ pé àlàkalẹ̀ ẹgbẹ́ yìí lápapọ̀ pé ó dẹ̀ pé wọ́n fẹ́ fara mọ́ látàrí pé bí ó ṣe ń fojú wọn de pé èdè ògbóhùn ẹlẹ́yọ̀ wọn ò ṣọ̀kan látàrí pé ipò tí wọ́n ti ẹnu nàgà tán wò pé igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé apá gúúsù yìí ló máa sọ̀dé sí pé bó lẹ pé àwọn méjì lọ́rẹ̀ pé wọ́n fojú wọn de pé wọ́n ń lé ipò yìí tó sì jẹ́ pé ibì kan náà ni wọ́n ti wá ẹgbẹ́ bó ti yàn dárò yọ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lẹ́ni tí à ń bá du oyè tá à ń bá du yàwá kì í bá ròde ẹmu ẹni tó jẹ́ gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó orúkọ tiẹ̀ wọ́n lé bí o Ọlágúnsóyè Oyinlọ́lá ó jẹ́ pé ó ń nàgà pé igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP èmi ló tọ́ sí nígbà tí ẹnìkan tẹ́ pé òun jẹ́ akàwé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic tẹ́ pé orúkọ tiẹ̀ náà wọ́n lé mi Professor Wálé Ọládípọ̀ tó ní èmi ló tọ́ sí gẹ́gẹ́ bó ti yàn dé níwòrò pé wàhálà yìí lásìkò yìí ó dàbẹ́ ni pé ó ń fojú hàn dé díẹ̀ nígbà tẹ́ pé ẹnìkan tẹ́ pé Sunday tẹ́ pé orúkọ tiẹ̀ ọ̀nà Sunday Bísí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ pé ó dàbẹ́ ni pé sọ pé ẹ wo òun jẹ́ olùtọ́sẹ́ ẹnìkan tẹ́ pé Adeleke ní tẹ́ pé ó díje dupò gómìnà ní ọdún 2019 nígbà tẹ́ pé Adeleke fúnra ẹ̀ ti kéde pé àwòwò ohun tí Ọládípọ̀ yìí rẹ̀ pé àwọn náà ṣe àtìlẹ́yìn fún ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ní ọjọ́ Jímọ̀ yẹn ní ọlọ́dẹ yìí wọ́n ní àwọn adarí kankan náà ẹgbẹ́ yìí sọ pé àwọn tí àtìlẹ́yìn fún Oyinlọ́lá ibi tí táwọn fìsì tí wọ́n nìyẹn ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojú ẹ̀ kẹta ìwé ìròyìn ẹnu mi àgò Saturday Punch ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹnu ọmú ẹ̀rà ẹ̀ka ọmọ kó mbẹ́ Saturday ni ojú ẹ̀ keje ni mo gbà lọ ìwé ìròyìn Saturday Punch náà ni yé olórogún ni olókè téńté lápá tó ni mo ti rí lé pé Ọ̀ṣínbàjò fún ipò ààrẹ àwòrán ẹ̀ ó ti lùgbòrò Ìbàdàn pa o àkọlé tó gbèrú nìyẹn o pé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní ìjà gbòòrò gbé wá Ìbàdàn ló gbé bí bádẹ́kù bá dán wò yóò dán tán o àti pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwòye mi náà ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ ọmọ Olúyọ̀lé tòótọ́ bẹ́ẹ̀ bá fìjà lọ́kò ní kọ́ òwe méjèèjì nítorí ìlú Ìbàdàn ní tẹ́pẹ́ Ìbàdàn tẹ́pẹ́ ó lẹ́nu wọn ní òye wọn ní ọgbọ́n pé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ló ti fá fún ròyìn o gẹ́gẹ́ bí àwòrán ẹni tó jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńlá yẹn Professor Yẹmí Ọ̀ṣínbàjò pé bí a ti ń sọ̀rọ̀ yìí ó ti lo ìgboro Ìbàdàn pa o gẹ́gẹ́ bó ti yàn lérò pé fún ààrẹ ní ọdún 2023 àkọlé tán wọn akọ sí náà ni pé Ọ̀ṣínbàjò for all 2023 pé Ọ̀ṣínbàjò tẹ́ rí Yẹmí yìí tí gbogbo wa ní kí ṣe tapá kan o gẹ́gẹ́ bó ti yàn dé bí o àwọn àlàkalẹ̀ tí mo rí pé ní Dùgbẹ̀ ẹ̀rí o Mọ́kọ́lá ẹ̀rí o ní Yunifásitì Ìbàdàn ẹ̀rí o Bódìjà ẹ̀rí o ní Ìkòríta Ìwó Road wọ́n ní ẹ̀rí àtàwọn bòmíì ní ìlú Ìbàdàn jẹ́ pé ìpínlẹ̀ ìjọ pé ó ti lùbẹ̀ pa o gẹ́gẹ́ bó ti yàn dé bí wọ́n ní wọ́n sọ pé ẹ̀wò ẹnìkan tó rúkọ tiẹ̀
tọmọdé ń bí ó ní ìyẹn Peter Ògúndèjì tó yẹ pé ó jẹ́ alákòóso fún ẹgbẹ́ kan tó yẹ pé wọ́n lọ pé àwọn ń ṣiṣẹ́ àwọn wọ́n ní ẹni tó jẹ́ Yẹmí Ọ̀ṣínbàjò bá kejì ààrẹ pé kò ti yẹ̀ ráwọn oníṣẹ́ kò ti yẹ̀ bá oníṣẹ́ pé ṣùgbọ́n àwọn ti ṣe àgbéyẹ̀wò àwọn ti yẹ̀wò àwọn ti jẹ́wọ́ àwọn ti jírí ẹ̀wò àwọn ti wò pé eléyìí lákàkì olóye onímọ̀ àti pẹ̀lú ọ̀rọ̀ English àbí nọ́mọ́sẹ́ ni pé he who has never learned to obey cannot be a good commander pé ẹni tí ò bá ti jẹ́ ẹni tó wà lábẹ́ èèyàn jẹ́ pé ó ń gbọ́ràn láéláé kò lè jí adarí rẹ̀ pé Yẹmí Ọ̀ṣínbàjò yìí ó ti jẹ́ ẹni tó ń gbọ́ràn lábẹ́ èèyàn pé àtẹ̀lé protege mentori pé tó bá wà dáadáa náà pé kò ní mẹ́sàn kò ní ṣìwàwò wọ́n tún sọ̀rọ̀ mí o wọ́n ní pé you cannot be a serious leader until you are a serious leader pé téèyàn bá jẹ́ ọmọ ẹ̀yìn gidi kò ní jẹ́ olórí gidi o pé Yẹmí Ọ̀ṣínbàjò àwọn ti gbé yẹ̀wò lóye káwọn wá gbégbèsè pé kò rán wọn o àmọ́ ṣe wọn táwọn pé àwọn ń gbé ó yẹ láti díje láti bọ́ta kó jẹ́ ààrẹ Nàìjíríà ní 2023 ìròyìn máa pọ̀ ojú bẹ́ẹ̀ lọ o èmi kàn ká díẹ̀ mẹ́tọ́rí pé ọ̀rọ̀ Àbújá jìnnà ojúwe keje mo ti ka díẹ̀ mbẹ́ mo ní kó mbẹ́ ẹ̀yin náà náà mẹ́ra ẹ̀ka o bí o ti kó mbẹ́ lójúwe keje yìí mo tún rí mi eléyìí tó mo rí lápá sí apá tún ni mo ti rí o lọ́wọ́ ìsàlẹ̀ kò gbẹ̀rẹ̀ àkọlé tó gbèrò pé ẹni tó lákàkì ẹni tó kójú òṣùwọ̀n ẹni tó lè ṣe kì í ṣe agbègbè ló yẹ kó sọ fún wa ló yẹ kó jẹ wá lógún jùlọ pé ibẹ̀ ló ti yẹ kí ààrẹ wa ó jáde wá o ní 2023 èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ̀ ní bí ni Bákàrẹ̀ o orúkọ tó wọ̀ ní bí ọ̀rọ̀ English àmì ni o ó ní eyes that look are many but eyes that see are few ojú tó ń wò báyìí ó pọ̀ àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ojú díẹ̀ ló máa rí nǹkan nínú tí wọ́n wò yẹn lódì bá fúrò ètò wọn de pé ẹni tó jẹ́ òun ṣe Ọlọ́run ikọ̀ Ọlọ́run fún ilé ìjọsìn Citadel of Global Communication ọ̀tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n ní yóò yẹn òun ṣe Ọlọ́run tó ń dé Bákàrẹ̀ ló ń sọ̀rọ̀ dímọ̀ pé ó ní yẹn wò ó ní Nàìjíríà tó dájú ní àgbà ńlá yìí pé kì í ṣe agbègbè tí ẹni tó máa jẹ́ ààrẹ wa ní 2023 pé ló ṣe pàtàkì ló jẹ́ alógún ló gbọ́dọ̀ jẹ́ wá lógún jù àbílẹ̀ gbọ́dọ̀ sọ pé agbègbè onírọ̀ o pé ṣùgbọ́n ẹni tó jẹ́ kó lákàkì ó lọ́pọ̀lọ́ ó lóye ó nímọ̀ ó dẹ̀ mọ ibi tó ń tẹ́ pé ó lè kó wa dé ilẹ̀ ìlérí táwọn akọ̀yàn wọ́n débi tẹ́ pé à ń fẹ́ kí Nàìjíríà kó dé kéyà lọ́mọdé pẹ̀lú Ọlọ́run ó ní ẹni tó yẹ kó kọ́ yẹ alógún rẹ̀ o ẹgẹ́ bó ti ń sọ ọdún wérò yìí ó tún ṣe àtìlẹ́yìn pé ẹ wo tí a rí èèyàn lè gbin aṣòfin nípa ti ètò ìdìbò pé rìsọ́ọ̀tì èsì ẹ̀ pé ká lo ẹ̀rọ ìgbàlódé pé ẹ wo ó ní pé yìnyín nìkan ní ó sì pé òun gbóríyìn fún wọn ó wá sọ tó pọ̀ níbí ó ní ẹni tó jẹ́ ààrẹ wa pé kọ́mọ̀ máa dín kí wọ́n fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ọ̀hún lọ́rùn àti pẹ̀lú ká ṣe ní gbọ́mọ́bà sí ó lanu bọ̀rọ̀ ó ní tí òun wá ṣe lọ́dọ̀ ààrẹ ẹgẹ́ bó ti wá ṣe pàṣẹ pé ó ní òun wá bá ààrẹ pé ẹni tó máa gbapò lẹ́yìn ẹ̀ kì í ṣe pé agbègbè kan ló yẹ kó jẹ́ alówó pé ẹni tó lè ṣe tó lókàkì ó ní ìdí tó ń fi wá sórí iléeṣẹ́ ààrẹ àti ààrẹ fún ìpàdé rẹ̀ ẹ wo wọ́n sọ tó pọ̀ ó ní òun sọ léyìí torí pé àwọn èèyàn ọmọ Nàìjíríà kì í pẹ́ wọ́n lè yí nǹkan mú lọ́rùn ọ̀rọ̀ English àmì ni ó ń ṣe Ọlọ́run Bákàrẹ̀ ló fi parí ẹ̀ ó ní if you don't say here I am nobody will say there you are ló jẹ́ kó ń gbóhùn sókè o ojú ìwé kẹrin mo ti rí o ìwé keje náà ni o ìwé ìròyìn wo ìwé ìròyìn Saturday Punch tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹnu ọmọ ẹ̀rà ẹ̀ka o mi ò tí ì kó mẹ́ kí n tó kó lójú ìwé keje yé mo rí eléyìí o lápásì lókè téńté ni mo ti rí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Anambra àwọn ọmọ ẹ̀yà Ìgbò tó wà ní ẹ̀yìn odi lókè òkun lọ́hùn àti pandef wọ́n fi Ọlọ́run búra wọ́n jẹ́jẹ́ wọ́n ní gbà àyà wọn fọwọ́ lulẹ̀ mẹ́ta pé àwọn ò ní fààyè gbà gbogbo ìgbésẹ̀ tó bá ní ṣe pẹ̀lú màkàrúrò ètò ìdìbò àkọlé tó gbèrò nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó láwí fún ni kó tó dání òun làgbàjà káde ìwé aláwòye mi ìbá Ọlọ́run ìbá ní mọ̀nàmọ́ná lóhùn ó jà tó bá di lálẹ́ ó ti fi ọ̀sán ṣèkìlọ̀ ẹ máa wá létí gbogbo ìkìlọ̀ ni o òun tó dífá fún ètò wọn di pé àwọn èèyàn méjì àwọn ẹgbẹ́ méjì tẹ́ pé Niger Delta Forum àti ẹ tẹ́ pé àwọn ọmọ ẹbí bí ẹ̀yà Ìgbò tó wà ní òkè òkun ọ̀rọ̀ ìwé aláwòye mi ni wọ́n jẹ́ méjì pé méjì ńlẹ̀kùn bí òṣìnú àyíká ni wọ́n fi Ọlọ́run búra ni wọ́n fọ́n ìgbẹ́ wo ní Anambra ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ kẹfà oṣù kọ̀ọ̀lá pé àwọn ò ní fààyè gbà màkàrúrù kádọ́gbọ́n sí káfẹ́ lu jìbìtì káfẹ́ sọ méjì di 20 ẹ̀ káwá yí odò sẹ́yìn pé àwọn ò ní fààyè gbà wọ́n sọ tó pọ̀ bí ogẹ́ bí wọ́n ti mú ọ̀rọ̀ English àmì lòmígbà transparency brings trust pé téèyàn bá ń ṣe nǹkan tẹ́ pé kò ṣe é bójúbójú wà if there is nothing to hide there will be nothing to fear tí ò bá sí ẹni tí ò ṣe nǹkan ètùfù kì í kíyèsí ẹ̀ ń pè pé tàníyẹn pé ẹ jẹ́ kí ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ kẹfà oṣù kọ̀ọ̀lá wọ́n ní ẹ jẹ́ kó lọ bó ti yẹ kó lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ bí ó wọ́n tún wá ní ẹ̀yìn tẹ́ pé ọ̀rọ̀ kan ẹ̀lẹ́tọ́sì pé ẹ̀yin olùdìbò ní àtúndù sí òpó bí àbàlújẹ́ pé kàn yín náà gbogbo àwọn làwọn jọ oníṣẹ́ pé káwọn ṣe oúnjẹ káwọn rí pé ìdìbò yẹn ó lọ ní àlàáfíà pé àkìí dáyé tó ṣe àkìí dáyé bàjẹ́ o wọ́n ń sọ ilé nítorí pé ní ètò kan tí àwọn ẹgbẹ́ kan tẹ́ pé wọ́n rí sí ètò ìdìbò tó máa lọ tí ò ní sí màkàrú bẹ́ẹ̀ borúkọ wọn tí wọ́n nílò Civil Society Committee for Anti-Fraud Election Society jẹ́ kí wọ́n bú kalẹ̀ obẹ̀ ní àwọn pandef àti àwọn Niger Delta Forum àti àwọn tó yẹ pé ọmọ ilé ẹgbẹ́ tó wà ní òkè òkun tí wọ́n ti ń fẹnu kò pé ní ìdìbò Anambra tó ń bọ̀ àwọn ò ní gbà wọ́n ní ẹ wo
gbogbo ìgbésẹ̀ kan tó ń lọ táwọn ti ń kẹ́fín báyìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ló sọ pé ìfún wo ló wà nínú òròmọdìẹ tí àwòdì òkè ò mọ̀ pé àwọn ti kíyèsí pé ó ní bí ẹ mọ̀ ọmọ Nàìjíríà káwọn sọ pé Anambra ó jẹ́ ìpínlẹ̀ kan nínú ẹ̀yà ìgbésẹ̀ pé bí ọkàn ni tíyàn fi ń mítàmí omi sínú omi sà pé àwọn kan wà ní ẹ̀yìn Anambra yìí níta tí wọ́n ń dá gbogbo ètí àti ọgbọ́n láti ṣe àgbà Anambra yìí pẹ̀lú jìbìtì pẹ̀lú tipa pẹ̀lú túláàsì láti ṣe àwọlé sọ pé Ọlọ́run ni fún wọn ṣe o làwọn ṣe ń ṣe ìkìlọ̀ làwọn ṣe ń ṣàlọ̀ ṣáájú ìjà o ẹ wo ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojúwe keje ni mo tiri ní kadíẹ́mẹ̀ ìwé ìròyìn wo ìwé ìròyìn Saturday Punch kí n tó gbé ìwé ìròyìn Saturday Punch kalẹ̀ tó lẹ́nìkan kì í jẹ́ kí lè fẹ́ mo lọ sí ojúwe kẹjọ níbẹ̀ yé olórogún náà tún ní o mo rí eléyìí lápá sí yé àkọlé tó gbèrú rí ẹ gbàgbé ìwòsàn níran ìyanṣẹ́lódì àjọ agùnbánirọ̀ ni wọ́n ṣèkìlọ̀ fáwọn ọmọ agùnbánirọ̀ pé ìyanṣẹ́lódì ìwòsàn níran kẹ̀ ẹ gbàgbé o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè ọ̀rọ̀ balẹ̀ báyìí ó wá dìtàn ǹjẹ́ lè wá dìtàn báyìí torí pé ní Nàìjíríà tó dájú ní àgbáyé ó débẹ̀ ní pé kò ti ṣẹlẹ̀ pé àwọn agùnbánirọ̀ náà wọ́n náà ń wòsàn níran o yé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní kúkúndùkúndù àdójú ó tẹ́ lọ́wọ́ oníyàn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ló dé fáfúrò ètò wọn de pé àwọn àjọ National Youth Service Corps ní àná òde ọjọ́ Friday Jímọ̀ olóyin náà ní àẹwò wọ́n gbóhùn sókè wọ́n sì kìlọ̀ pé yín ọmọ agùnbánirọ̀ yìí tí ẹ̀ ń pèsè kèrò pé ẹ wò sẹ́nu ẹ̀yàn ṣe lóde pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò jọ ọ̀rọ̀ ìwé aláwòye mi ó ní igbó ńlá tí ń yẹ kiri pé kò jẹ́ káàrí orílẹ̀ ayé àwọn yẹn tẹ́ pé àjọ agùnbánirọ̀ gẹ́gẹ́ bó ti hàn lẹ́mí oníyẹ̀wò nígbà táwọn dókítà tẹ́ pé àwọn ti ẹ̀ ń wo sẹ́nu náà tán yanṣẹ́ lódì ìyẹn àwọn resident ọ̀tọ̀ yẹn pé àwọn ọmọ àjọ agùnbánirọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ lọ tí wọ́n ní gbogbo àsìkò yẹn ni pé kí wàá ló ń ṣe yín kí ló dé nísìn ọ̀rọ̀ English àmì náà sọ pé if you do what everyone does your difference will not be noticed pé n tí àwọn tó kù ní ṣe nìwọ náà ṣe wọn ní kíyèsí yàtọ̀ àmọ́ ẹ̀yin àjọ agùnbánirọ̀ yìí gbogbo ayé mọ̀ pé àwọn tó jẹ́ pé ọ̀làdájú fún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n lóye wọ́n nímọ̀ ní pé kí lè wá ń rò pé ẹ̀yìn tí ló di ìwòsàn ẹni àyè bá fagilé o èmi kọ́ ló ń sọ bẹ́ẹ̀ mọ̀ kàn ká ni o ẹni tó jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ tó jẹ́ pé ó jẹ́ adarí torúkọ ẹ̀wọ̀n dé ń bí ìyẹn Adénìkẹ́ Adéyẹmí tó ń gbẹnusọ lórúkọ tó pé adarí fún àjọ agùnbánirọ̀ Brigadier General Shuaibu Ibrahim ló ń panu pọ̀ lónìí ẹ̀ wò ó ní kò ṣẹlẹ̀ rí pé ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ o pé ní àsìkò yìí ṣe ni kẹ́yìn náà ṣe àtìlẹ́yìn fún FEG ìjọba àpapọ̀ pé àní ọmọ 19 years tó ń darí láàmú yìí tó jẹ́ pé ó ní àní sinmi pé a gbọ́dọ̀ lè dànù ni kó jápa kó kánlẹ̀ kó Nàìjíríà pé àwọn tí wọ́n ní kálàkálà láti ṣe abẹ́rẹ́ ìtànkálẹ̀ yẹn iná ẹ̀ fọwọ́ ti gbà kálàfíà jọba ó wà lójúwé kẹjọ ìwé ìròyìn Saturday Punch tó jẹ́ ìrọ̀ yìí mo ka díẹ̀ níbẹ̀ ni o ẹnà ọmọ ẹ̀rà ẹ̀ka o kí n tó pàtì ìgbélẹ̀ ti ẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ lápásì náà mo ti rí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n lè ó ṣeéṣe underline kí wọ́n ṣe ìpàdé ẹgbẹ́ wọn ní two parallel tí kì í pàdé ìkan níbí ìkan lápàtún ìkan lápàsì láì ṣọ̀kan ó dẹ̀ yẹ kó wáyé ní ìṣọ̀kan ni o níbo Ògùn Ẹnúgù Ẹbọyì ní òní iná ni lónìí ni kò ní dọ̀la o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àkọlé tí èmi rí ń bẹ̀ nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ gbangba ló ń bọ̀ o bá a ti ń yọ sọ báyìí bẹ́ẹ̀ náà ni àyàngbọ̀ ló ní fá fúnra ètò wọn de pé àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó dà pé faction ojú méjì ní ẹnìkan pín síbí àwọn kan pín síbí dà pé ó ti ń hàn di láì báyìí pé ní àpérò ẹgbẹ́ wọn tó ń bọ̀ lẹ́ni tí wọ́n yan ọmọ yìí pé látàrí pé ẹgbẹ́ wa yìí kó lè tẹ̀síwájú sí kó lè máa lọ bí yẹ kó lọ ẹ̀yìn ẹbọ síbi pé dàpẹ́ ní ọ̀nà méjì ni wọ́n ti ṣe o níbo ìpínlẹ̀ Ògùn ní òníyò gẹ́gẹ́ bó tọ̀dọ̀ mi wọ́n ní ẹni tó pé wọ́n jẹ́ olóòtọ́ sí ẹni tó pé gómìnà tó àròyé ní ìpínlẹ̀ Ògùn yẹn ọmọ Dàpọ̀ Abíọ́dún wọ́n ní ọjọ́ ní ẹ̀ní tó dàpẹ́ àwọn kan ó ṣe tiwọn ní MKO ni àwọn ó lò MKO Abiola International Stadium ànígbà táwọn tó pé àwọn jẹ́ olóòtọ́ sí ẹni tó pé gómìnà tó kò lóróyè ní ìpínlẹ̀ Ògùn kí ọmọ Dàpọ̀ Abíọ́dún kó tó bọ́ síbẹ̀ ìyẹn ìbíkúnlẹ̀ amósùn wọ́n ṣe tiwọn níbo mi tẹ́ pé ake ní àfihàn ake ni wọ́n ake palace ground ni wọ́n ó lò láti tiwọn gẹ́gẹ́ bó ti yàn dé mi wọ́n ní ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú yìí tẹ́ korúkọ wà níbi wálé ó ní ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ẹ̀yin oníròyìn o ó ní ẹni tó sọ̀kò olùgànnà ló fẹ́ gbóhùn onílé ó ní ẹni lọ́gbọ́nú kì í sọ̀pọ̀rọ̀ ó ní gbólóhùn kan báyìí iṣẹ́ kí báyìí ní ọ̀rọ̀ wọn ó ní ẹ̀yin oníròyìn ẹ máa gbọ́ ẹ jẹ́ kí gbọ́n ẹgbẹ́ sí wọn létí ẹgbẹ́ jáde ó ní ṣe rí àpérò tó bá ti wáyé níbikíbi tí kì í bá ti ṣe pé ibi tí MK Abiola yìí pé fèkì ni o pé gbà ọ̀rọ̀ gbùdù ni o pé kò jọ o pé àwọn onítẹ̀wọ́gbà pé torí pé gbogbo ohun tí àwọn nílò láti fi ṣètò ìdìbò yìí àpérò ìpínlẹ̀ nìyí pé ní MKO yìí ní àwọn òfin àti ìlànà ló jẹ́ pé ó ti pèsè sílẹ̀ àmọ́ sì fọwọ́sà bí wọ́n ti ń sọ tiwọn yìí ní àwọn tó jẹ́ abala ti amósùn wọn ní a job not yet done is a decision not yet made pé iṣẹ́ téèyàn bá ti ṣe báyìí èèyàn tí ìpinnu ẹni o pé àjò téèyàn òwú nílẹ̀ láńdífà ṣe pé àwọn ó ṣe ti àwọn náà lé ní àìfàgbàfẹ́ nìkan ni òjá yógún ojúwe kẹjọ ìwé ìròyìn Saturday Punch ni mo ti kárí ẹ̀ ń bẹ̀ ẹnà ọmọ ẹ̀rà ẹ̀ka ó. inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn
tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nítùngbà FM 100.9. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tẹ̀síwájú ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ ìwé ìròyìn Saturday Punch ìwọ nìkan kọ́ ló wá dé o ó yá ìwọ jókòó ń tiẹ̀ mo wá náwó gbé ìwé ìròyìn Saturday Tribune pé let's go there yé ojúwe karùn-ún olórogún náà ni o àmọ́ sí fún mi ó gbalẹ̀ bí ẹni pé òun nìkan ló jẹ gàba bẹ́ẹ̀ ni o àkọlé tó gbèrú lókè téńté tí mo kọ́ rí gan rẹ́ẹ̀dì ni àmì pọ́n ni o ensars pé káyà sókè níbo ní ìpínlẹ̀ Èkó Lagos látàrí pé àwọn á ṣe àjọ̀dún ọdún kan ti ensars fòpin sí sars èyí tó yẹ pé àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó là kì í fúyẹ́ ká pé awúwo oníwọ̀n mọ̀ wọn rẹ̀ ló dé bá fúrò ètò wọ̀de yìí ẹgẹ́ bó tiẹ̀ ní pé àwọn kan ti ń ṣe ètò wọ́n ti ń plan lábẹ́lẹ̀ wọ́n ti ń pinnu pé ẹ wo ọdún kan ayẹyẹ pé ensars jẹ́ pé àwọn ọ̀dọ́ bẹ́ta pé ká má lè gbé ọpọ́n ìmọ̀ dání báyìí yahoo ni gbogbo wa ni o ká má lè mú fóònù bíi dání yahoo ni gbogbo wa ni pé ó dàpọ̀ ọlọ́pàá yìí ohun tó yẹ kí òkú wọn bọ̀ tẹ́ pé wọn bọ̀ wọ́n ti sọ ìfojúsùn wọn ni pé ẹ̀yin tó yẹ ọ̀rọ̀ kan tẹ́ jẹ́ ọ̀gá wọn fòpin sí tẹ́ pé ìjọba tẹ́ pé abiyamọ dẹ̀ ni wọ́n tẹ́ pé wọ́n lè ti gbádùn etí gbó ìgbádùn yìí tẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ àwọn tẹ́ pé ó dẹ̀ ti mú àwọn ìṣẹ̀lẹ̀ pé àwọn ọmọ wọlé ìyàwó ẹkún tẹ́ pé ó mú káwọn kan bá gbogbo àtàwọn tẹ́ pé wọ́n ń dá sí i ni àwọn tó rọ̀ wá káwọn ọ̀dọ́ ní ẹ̀wò ẹjẹ́ àṣẹ àjọ̀dún kan àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá gẹ́gẹ́ bí wọ́n ti ń pinnu léyìí ó ti wá wọ̀n débi pé ìka àsókè ìbẹ̀rù àti nǹkan míì ló yẹ pé olùgbé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń fojú wọn nípa báwo ló ṣe fẹ́ rí o gẹ́gẹ́ bó ti hàn débi ọ̀rọ̀ ìgbé aláwòye mi onímọ̀lẹ́ oṣù òsì o àfẹni tí ò bá ní báláyé pé ogúnjọ́ oṣù kẹwàá tí a wà yìí ní agbára Ọlọ́run tó jẹ́ pé wọ́n ṣe àmọ́ bí àwọn ti ń lérí àwọn ń lérí ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn tẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ìdáàbòbò ẹ̀mí àti dúkìá tẹ́ pé pólísì ọlọ́pàá àsìkárẹ́ ni wọ́n tẹ́ pé irin tuntun mẹ́lá wọn tẹ́ pé láísẹ̀nsì dẹ̀ wà fún iná búkú iná gbóná iná lára ló ń tiẹ̀ jáde wọ́n ní kò jọ ọ̀ka ní kí ayé má bàjẹ́ ké gun oní o kó mọ jáde ojú méjì wọn tí ìlú dùnú ní ohun kan náà ìfọwọ́ àti Lagos government o àti àwọn ọlọ́pàá pé àkóso tó jọ ẹ̀ níṣẹ́ o àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá bó ti wọ̀ nínú wẹ́rẹ́ pé wọ́n ti ṣe àlàkalẹ̀ ohun tí wọ́n ṣe gan pé tẹ́ ẹ bá wà gbé ọmọ Nàìjíríà ẹ jẹ́ ara ẹni tí pé when you forget an important thing something dies pé ní ogúnjọ́ èyàn nígbà tí wọ́n gbé gbèsè pé ẹ ń ṣàṣì pé bó ti wọ̀ nínú pé 81 division àwọn ọmọ ogun tẹ́ pé wọ́n tẹ̀ lóyọ ẹni tí tẹ́ kó àrọ̀ wọn tẹ́ pé nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ẹ tún wọn ká ẹ jẹ́ máa lọ níbi wọn gbé náà tún wọn ká pé àwọn kan bá kó wọ́ pé eléyìí ọmọ Nàìjíríà ará ìpínlẹ̀ Èkó tẹ́ ẹ bá rántí èèyàn nígbàdúrà pé kílò ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ o àmọ́ ṣùgbọ́n mọ̀ta àlàkalẹ̀ ti wá wípé àwọn tí ọ̀rọ̀ kan sọ pé no going back pé àwọn ò ní padà ọ̀rọ̀ English àmì náà sọ pé he who fail to plan has planned to fail pé àwọn ti pinnu ohun tí àwọn fẹ́ ṣe pé àwọn lè ṣe ni o wọ́n wá ṣe àlàkalẹ̀ pé kódà látàrí ọdún kan yìí pé àwọn lọ sí júmọ̀ ilé mọ́ṣáláṣí nìyẹn láti fi sọ pé Ọlọ́run àlá àtúndé o àwọn tún lọ sí ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ẹni tẹ́tí lẹ́pọ̀ ju ọjọ́ òun náà fẹ́ lọ sí júmọ̀ ọjọ́ òun náà lọ sí ṣọ́ọ̀ṣì àwọn tó wá gbé gbèsè ẹ lọ mú ìwé ìròyìn Saturday Tribune ojúwe karùn-ún lèmi ti rí mo ka díẹ̀ mẹ́ ẹnu ọmọ ìra ẹ̀ka o mo kó lójúwe karùn-ún yé ojúwe kẹfà rèé o mi ò bá tọrọ ogún wáyé ẹ má fẹ́ jọ́ mi sùkà ṣé láàárọ̀ yìí lásìkò yìí àyè ojú òsì o àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ gbèrò pé àwọn aṣòfin àtàwọn mínísítà àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé All Progressives Congress tí wọ́n lè ṣe àpérò níta pé kí ni o àwọn wo ló máa wà lóróyè kan lè máa darí nìṣó àwọn náà dé bẹ́ẹ̀ lẹ́ni o ọ̀rọ̀ English àmì o ó ní where your absence is not felt your presence is meaningless níbi tó ò sí ń bẹ̀ wọn ò dẹ̀ mọ̀ pé ò sí ń bẹ̀ ìfarahàn ẹ̀ ń bẹ̀ gan ò nítumọ̀ àti pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní àìsí mẹ̀lẹ̀ báwọn dá sí o òun ló dé fá fún rèé tó wọ́n dé ìpé ẹgbẹ́ òṣèlú Progressive Congress abẹ́ àkóso pé àwọn tẹ́pẹ́ ìgbìmọ̀ afúnṣẹ́ ọdún yẹ pé ní òní yìí wọ́n gbégbèsè pé àwọn ló máa darí ẹgbẹ́ yìí lọ àwọn ló máa ṣàkóso lọ pé àáyàn wọn sí ipò àwọn afúnṣẹ́ jẹ́ pé lábẹ́ àkóso ẹni gómìnà ìpínlẹ̀ Yobe tó rúkọ tiẹ̀ wọ́n dé ní o Màlábú ní oníwẹ̀wò àwọn aṣòfin o àwọn mínísítà o wọ́n gbé ìgbésẹ̀ láti lọ bẹ̀ pé ẹ lè dá ṣe àjọ máa ṣe ni o gẹ́gẹ́ bó ti hàn dé mi o ó wà mí nínú ìwé ìròyìn ní àwọn ìpínlẹ̀ kan tó ti hàn dé pé àwọn àti ṣetán Kwara wọ́n gbóhùn sókè wọ́n sọ sókè wọ́n ní àṣetán Anambra wọ́n sọ sókè àṣetán Abia wọ́n sọ sókè Kogi àti ìpínlẹ̀ Ògùn àti Ebonyi àwọn tí mo rí Rivers wọ́n gbóhùn sókè wọ́n sọ sókè Edo àwọn náà sọ sókè ẹ máa bọ̀ kò sí wàhálà iṣẹ́ ti yá a ṣe ìdìbò lónìí o ẹ wo ìròyìn yẹn pọ̀ gbalẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ kẹfà ni mo ti rí bí o tẹ̀ pé mi ò bá tọrọ ogún ayélujára tó ń kọ fún mi o ẹnu ọmú wẹ̀rọ yẹn o ẹ̀rà ẹ̀ka o yé mo lọ sójú wẹ́kẹ́jẹ́ àkọlé eléyìí eégún ẹ̀ tó jáde ti kú láì òbí ò ti ẹ̀dùnmọ́ nínú àmọ́ ó ti jáde o ó ní ó sọ pé òun fẹ́ di ìyàwó dádì ni
ó lóun fẹ́ di ìyàwó dáadé ni ó ń bá ìyàwó mi ṣorogún ni o yéè ọkùnrin kan tẹ́ pé níwájú àwọn tẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa àti ìdáàbòbò ẹ̀mí àti dúkìá tó ń jẹ́wọ́ tó ń ṣàlàyé pé òótọ́ lòun fọ́mọ òun lóyún òun ló sọ bẹ́ẹ̀ o àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni onígbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan lè lágbára lọ́wọ́ tó rọ̀ ṣe o àmọ́ sì mú mi ṣá gbólóhùn eléyìí ó bà ọ̀rọ̀ jẹ́ ni o òun ló dí fáfún rẹ̀ tí wọ́n ti pé ẹni àrùndínláàdọ́ta 45-year-old man torúkọ ẹ̀wọ̀n dé bí Ọláolúwa orúkọ ló dáa tó yìí Ọláolúwa Jímọ̀ ló jẹ́ pé ó ń ṣàlàyé ní oṣù kẹsàn-án pé tó fẹ̀sùn kàn pé ọmọ bíbí inú ẹ̀ ló ṣàn jẹṣẹ́ ló ṣàrùn títẹ́ pé ọmọ ọlọ́mọ fi ṣe kùnrin ní tí ọwọ́ àtẹ̀sẹ̀ ń jì nínú ọmọ ọlọ́mọ yìí o ló wá ṣàlàyé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹja tí àwọn mú tó lòun òṣèré pa ìpàdé nínú ìṣàsùn ó ní ẹni ọdún mọ́kàndínlógún tó jẹ́ ọmọ bíbí tòun yẹn ó ní ẹwà gbọ́ yẹn lọ́pàá ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ọmọ náà tẹnu bọ̀rọ̀ ẹgẹ́ bó ti hàn dénú wọlé pé ọmọ yìí wọ́n fi orúkọ ẹ̀ pamọ́ torí pé orúkọ ń ronú o borúkọ bá ti bàjẹ́ ọ̀là bàjẹ́ nìyẹn ọmọ ní ẹ̀ṣẹ́ tẹ̀ forúkọ kan náà ó wá tẹnu bọ̀rọ̀ ó ní ẹ̀rọ gbọ́ ọ̀rọ̀ ìwé aláwòye mi pé òun nìkan ní òròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbàná mẹ́ta ó ní oṣù kẹfà júnù ní ìrìn àjò yìí bẹ̀rẹ̀ pé bàbá òun á máa lẹ̀ mọ́ pé òun máa pa ẹni máa mú ẹ bá kó bọ́ tó bá ti gbà fún mi pé àti báwọn ṣe bẹ̀rẹ̀ ó wá sọ tó pọ̀ nbí o gẹ́gẹ́ bó ti yàn pé ọmọ yìí náà fún rárá ẹ̀ náà nígbà tẹ́lẹ̀ ọkùnrin ìjọba ẹ̀dùn ló gbé gbèsè pé ọ̀rọ̀ English àmì ló múlò pé information is the mother of transformation bẹ́ẹ̀ yẹn máa fẹ́ kí ìyípadà kó dé báwọn báyìí tó bá ti ní ìwífúnni ìsọfúnni báyìí ó tán ìyípadà máa dé sí rèé o ó gbé ìgbésẹ̀ lọ báwọn tẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa àtìdáàbò àwọn ọlọ́pàá pé ẹ wá gbà mí o ọdún méjì àbọ̀ rẹ o ó jẹ́ pé iṣẹ́ nǹkan burúkú yìí ti ń lọ o àmọ́ sì fún mi tàbí wọ́n ti rọ́wọ́ tó wà báyìí tẹ́ pé ó ní òun gbà ọ̀rọ̀ ìwé aláwòye mi ló mẹ́sàn-án abẹ́lẹ́jọ́ bá mẹjọ́ lẹ́bi ó ní kì í pẹ́ lórí ìkúnlẹ̀ o ọ̀rọ̀ English àmì tẹ̀lé pé guilt disappear when mistakes are admitted pé òun mọ̀ pé òun jẹ̀bi ó ní ẹ wá gbọ́ o ṣẹ̀fẹ́ gbòòtọ́ kò ń sọ̀tọ̀ fẹ́ fún mi pé ó ní ṣe rí ọmọdé yìí ó ní ọ̀nà àdúgbò ó ní òun ló ń sọ pé òun fẹ́ di ìyàwó dáàdì òun fẹ́ di ìyàwó ó ní jẹun bó ṣe ń ṣe sóhun ó ń ṣe sóhun ọmọ yẹn nígbà tó ń ti kú lọ́dọ̀ bàbá òun tó kí ìyá wọn ti kọ́ yìí ó ní bàbá òun dẹ̀ fi ọgbọ́n bí ọdún méjì mú un padà pé má wà àṣọṣe ní nǹkan bú tó ṣe ọkùnrin tẹ́ pé ọ̀rọ̀ kan ó ní kìí ṣe pé òun fẹ́ ṣe ọlọ́mọdé ló ń ṣàn ṣe sí òun ló ń ṣe sí òun ló ń ṣe sí òun ọ̀rọ̀ burúkú ojúwe keje mo ti rí o whatever get your attention will get you ẹnu wọn wẹ̀rọ yìí Saturday Tribune ẹnu wọn wẹ̀rà ẹ̀ka o mo ká díẹ̀ ní láàárọ̀ yìí lójúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n pé 25 ni o yé ororogún náà ni o àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá lọ́wọ́ àárín ni mo ti rí pé Afẹ́nifẹ́re wọ́n tako ẹ̀ tó jẹ́ pé agbẹnusọ fún ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáńlá yé lórí ọ̀rọ̀ tó sọ nípa Awólọ́wọ̀ Zik àti ọ̀dàsì yẹn àwọn kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o orúkọ àwọn kan ló wà mẹ́ o àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmúsí báyìí ó ní gbètè gangan ló dín fáfún rẹ̀ tó wọ́n dé yìí pé àwọn ẹgbẹ́ tó lẹ́nu pa nínú ẹ̀yẹ Yorùbá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lábẹ́ àkóso adarí wọn tẹ́ pé bàbá orúkọ ẹ̀wọ̀n nínú olóyè Ayọ̀ Adébánjọ ní ọjọ́ Jímọ̀ náà dé yìí ni wọ́n gbóhùn sókè pé bẹ́ẹ̀yàn bá dákẹ́ tàrí àbádákẹ́ pé ẹ má fi nù wá mọ́ jẹ́ ìwọ Fẹ́mi Adésínà tẹ́ pé wọn náà jẹ́ ọmọ Yorùbá tẹ́ pé ó jẹ́ olùràn pàtàkì sí ẹni àkọ́ Nàìjíríà yẹn ara Muhammadu Buhari tó gbóhùn sókè tó ní ẹ wò ó ní a bá ń sọ nípa ìjọba Nàìjíríà yìí tẹ́ pé ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ di àsìkò pé kò tí ì síjọba kan tẹ́ pé a lè fi wé ìjọba ààrẹ Muhammadu Buhari tẹ́ pé ó wà lóróyè wọn ní ẹ má fi nù wá mọ́ jẹ́ o pé irọ́ ló pa o ọ̀rọ̀ English àmì náà pé púrọ̀ níyẹ̀tẹ́ ọ̀rọ̀ ìwé aláwọ̀ púrọ̀ níyẹ̀tẹ́ ló mú wọn á mú ti English àmì mọ́ pé for every light told pé irọ́ ló ẹ pa another is seen to cover it pé téèyàn máa yírọ kalẹ̀ bí àpò gbégbégbé gẹ́gẹ́gẹ́gẹ́ àbẹ̀lẹ̀ tó ń dún bí aago ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn àbẹ̀lẹ̀ tó ń dún bí aago àṣẹ àmì gbàgbà orí ẹ̀ máa fún ẹ pé ètò sọ yìí pé ó mórí fáwọn pé àwọn tó dárúkọ ìṣe ìgbàgbé ni wọ́n wá sí àlàkalẹ̀ àwọn orúkọ kan síbi tẹ́ pé ó pọ̀ ń bí o Ọbáfẹ́mi Awólọ́wọ̀ of blessed memory Nnamdi Azikiwe àtẹnudẹ́pẹ́ àti Ṣàgàrí àti Aminu Kano àtàwọn tẹ́ pọ̀ mí àti olóyè MK Abíọ́lá pé gbogbo àwọn lè pé ẹ lè fi wọ́n wí ààrẹ tó sọ pé òun ló dájú lásìkò yìí ẹ wo wọ́n sọ tó pọ̀ látàrí ti ẹ̀ ní jẹ́ pé Fẹ́mi Adésínà jẹ́ pé ó lọ́rùn pàtàkì sí ààrẹ Muhammadu Buhari tó yẹ pé ó sọ nípa ààrẹ Muhammadu pé ìjọba tó ń dájú rè wọ́n ní gbẹnusàn ohun tó bá jẹun là á fi wé mu kó má fi ààrẹ Muhammadu Buhari wí àwọn tó ṣáájú lọ ojúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n page 25 ìwé ìròyìn Saturday Tribune ni mo ti ka díẹ̀ ń bẹ̀ ẹnáwó mu ẹ̀rà ẹ̀ka ó adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run láàárọ̀ yìí ọba tó dákú tí kò nípa ó dárùn àrùn òṣèré òun ló dá ayé ò lè yé sí lára tó tún bá wa ṣe ti àárọ̀ yìí ó ti ń bá wa ṣe bọ̀ kò tún ní ṣàìbá wa ṣe lọ síwájú àṣíwájú sí tí ayé bá ṣe ń jáyé àmì o àti àṣẹ o adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí ẹ ṣe sà ẹ ṣe mà ẹ má yí kó mẹ́ o nídìí ẹ̀rọ Ìjìnlẹ̀ láàárọ̀ yìí efficient ló wà nídìí ẹ̀ o kábíyèsí Ọlọ́run English teacher mi sọ pé see problem see opportunity nínú àwọn ìṣòro táwọn pàdé yẹn àǹfààní pọ̀ mẹ́ kákan rè kákan mú ká dẹ̀ lò ká lóore ní tábà ti lò kọrin báyìí ọ̀nà láì ó máa ṣílẹ̀kùn fún ìmí o ṣé gbàgbé tí o November 6 àbókí kì í ṣèròyìn mọ́ fẹ́ ṣe tòkú màmá ẹ̀ àǹkárá wà ńlẹ̀ bíbà tẹ́ bá ti rí àbókí báyìí lápàtàn lápàsí níwájú ẹ̀sẹ̀ yẹn ẹ̀rọ ṣì àǹkárá wà ń bẹ̀ níbo Ìkòròdú west ni o ṣáájú ọjọ́ yẹn lọ́jọ́ àtìlẹ́yìn ibi ò ní ṣẹlẹ̀ sí wa o yé
November 13 ní bùkátà ọlọ́run fẹ́ ṣe ìnáwó méjì ní o tribute to God series 2 àti pẹ̀lú kótó da anniversary àǹkárá wà nílẹ̀ àti fìlà ṣe ìtàn ta tẹ bá tẹ̀lé bùkátà lápàtàn ẹ̀fà aláṣọ àkólẹ̀ ni o ọjọ́ yẹn náà ṣáájú ẹ̀ lọ́jọ́ yẹn àti lẹ́yìn ibi ò ní ṣẹlẹ̀ sí wa àmì àti àṣẹ o láì fún wa yé ọlọ́run ló gbélé Sodiq Akínbólú ẹ̀fín sì dà lọ́wọ́ báyìí ọlọ́run ní jẹ́ tọwọ́ ìbàjẹ́ àmì àti àṣẹ o Benjamin Adeshina Oloruntola ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀.